Àwọn èèyàn bara jẹ́ púpọ̀, ìlú kan gógó, nǹkan ò fararọ àwọn èèyàn bojú jẹ́, wọ́n bara jẹ́, wọ́n bọkàn jẹ́, wọ́n fojú ṣomi gbéregbère nílùú Ìjẹ̀bú-Igbó látàrí bí ọwọ́ tún ṣe ba àwọn tí wọ́n ń dààmú àwọn èèyàn ní agbègbè náà. Ikọ̀ iléeṣẹ́ ọlọ́pàá tún rọ́wọ́ tó méjì lára àwọn ikọ̀ ajínigbé ẹṣin-ò-kọkú tí wọ́n ń dààmú àwọn èèyàn ní agbègbè náà, ìyẹn ní agbègbè Ìjẹ̀bú-Igbó. Bó o láyà o ṣèkà, bó o rántí ikú Gáà o ṣòótọ́. Ṣé ẹ rántí ìròyìn tá a mú wá láìpẹ́ yìí nípa bí ikọ̀ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ṣe ṣàwárí àwọn kan tí wọ́n jẹ́ ajínigbé tí wọ́n ti jí àwọn èèyàn ó kéré tán 4 gbé tí wọ́n sì ń pa wọ́n ní ìlú Ìjẹ̀bú-Igbó. Ikọ̀ náà ni ẹni tó jẹ́ kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn léwájú àwọn oníròyìn àti àwọn ọlọ́pàá míì tó fi mú ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá tó ń gbógun ti ìwà ìjínigbé lọ láti tún lọ ṣàwárí àwọn ìmíì tí wọ́n pa tí wọ́n sì tọ́jú òkú wọn pẹ̀lú àwọn mọ̀lẹ́bí wọn kí wọ́n lè fi ọ̀rọ̀ náà tó wọn létí. Ẹni tó jẹ́ kọmíṣánná ọlọ́pàá pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ ọlọ́pàá ni wọ́n léwájú àwọn oníròyìn àti àwọn ikọ̀ elétò ààbò míì lọ sí ibi tí àwọn ajínigbé náà ti ń hùwà kò tọ́. Àṣé ohun tá a rò bí ó ti kú léwé kò kú légbò látàrí bí ọwọ́ tún ṣe tẹ méjì lára wọn tí ó sì jẹ́ wípé wọ́n tún ju àwọn kan sí inú àwọn ibì kan léyìí tó yẹ pé kò hàn kedere. Tẹ́ ẹ bá gbàgbé wípé Bartholomew àti Matthew ní ọwọ́ tẹ̀ tẹ́lẹ̀ ṣáájú wípé wọ́n lọ́wọ́ nínú àwọn ìjínigbé kọ̀ọ̀kan tó wáyé tí wọ́n sì ṣekú pa àwọn kọ̀ọ̀kan lára èyí tó jẹ́ pé wọ́n ṣekú pa bàbá kan ẹni 70 ọdún, ìyẹn bàbá àgbàlagbà kan. Yàtọ̀ sí eléyìí, wọ́n tún ṣekú pa arákùnrin kan tó ṣẹ̀ṣẹ̀ ṣe ìgbéyàwó tí ìgbéyàwó rẹ̀ ṣẹ̀ṣẹ̀ pé ọdún 2 tí wọ́n sì gba POS, ìyẹn ẹ̀rọ POS tó fi ń ṣe okòwò àti nǹkan ní ẹ̀ lọ. Ohun tó jẹ́ kàyéfì àti ìyàlẹ́nu ńlá gbà ni wípé ìwà àwọn ẹṣin-ò-kọkú ajínigbé yìí ó tún yàtọ̀ sí ti àwọn darandaran tí à ń pariwo yìí. Àwọn ikọ̀ ajínigbé tí à ń sọ yìí bí wọ́n bá ti jí èèyàn gbé, wọ́n á pa ẹni tí wọ́n jí gbé, wọ́n á tún gbowó lọ́wọ́ mọ̀lẹ́bí àwọn tí wọ́n jí gbé. Àwọn ẹṣin-ò-kọkú ikọ̀ ajínigbé ẹlẹ́ni méje yìí wọn kì í fojú àánú wo ẹnikẹ́ni tí wọ́n bá jí gbé rárá. Pípa ni wọ́n ń pa wọ́n. Ohun tí ọ̀rọ̀ wọn fi gbẹnu tán ni wípé níṣe ni wọ́n kọ́kọ́ máa pa àwọn tí wọ́n bá jí gbé kó tó di wípé wọ́n bẹ̀rẹ̀ sí ní béèrè owó ribiribi lọ́wọ́ àwọn mọ̀lẹ́bí àwọn tí wọ́n bá jí gbé náà. Bẹ́ẹ̀, ìlú Ìjẹ̀bú-Igbó ni púpọ̀ wọn fi ìdí kalẹ̀ sí tí wọ́n ti ń ṣayé. Bó tilẹ̀ jẹ́ wípé wọn kì í ṣe ọmọ ìlú Ìjẹ̀bú tàbí ọmọ bíbí ìpínlẹ̀ Ògùn tó jẹ́ pé ìpínlẹ̀ míì ni wọ́n ti wá tẹ̀dó sílùú Ìjẹ̀bú-Igbó, ṣùgbọ́n ọjọ́ àbókí wọn ti pẹ́ nínú eégún. Ó ti pẹ́ tí wọ́n ti wà nínú Ìjẹ̀bú-Igbó tí wọ́n sì ti bímọ fẹ́ aya síbẹ̀. Bẹ́ẹ̀ ojoojúmọ́ ni wọ́n ń gba owó lọ́wọ́ àwọn mọ̀lẹ́bí àwọn tí wọ́n jí gbé ṣùgbọ́n tí wọ́n ti pa ẹni wọn. Ọ̀kan lára àwọn tí wọ́n jí gbé yìí tó jẹ́ ẹnì kẹrin, ìyẹn arákùnrin kan ṣùgbọ́n tí orí kó yọ, lẹ máa láǹfààní láti gbọ́ gbogbo bí nǹkan ṣe wáyé, bí wọ́n ṣe jí gbé àti bí ó ṣe jàjàbọ́ lọ́wọ́ ikú àwọn ọ̀daràn ẹni ibi yìí. Ṣùgbọ́n ó ṣeni láàánú wípé lára àwọn tí wọ́n ti jí gbé tí wọ́n ti pa ṣáájú ni arábìnrin kan wà léyìí tí kò tíì wọ̀n sí ẹ̀dá Ọlọ́run kankan, bó tilẹ̀ jẹ́ pé nígbà tí wọ́n jí gbé tán wọ́n gba owó lọ́wọ́ àwọn mọ̀lẹ́bí ẹ̀, ṣùgbọ́n tí àwọn mọ̀lẹ́bí náà lérò wípé ààyè ni èèyàn wọn ṣì wà láìmọ̀ wípé àwọn ẹni ibi ẹṣin-ò-kọkú yìí wọ́n ti gbẹ̀mí lẹ́nu arábìnrin náà. Arábìnrin Elizabeth ni wọ́n gbé tí wọ́n gba owó lọ́wọ́ rẹ̀. Lẹ́yìn tí wọ́n gba owó tán lọ́wọ́ àwọn mọ̀lẹ́bí yìí ni wọ́n mà tún mú arábìnrin náà tí wọ́n dẹ̀mí ẹ̀ légbodò. Inú kànga ni wọ́n ju arábìnrin yìí sí láì tíì kú tí wọ́n sì dé kànga ọ̀hún náà pa.
Arábìnrin Elizabeth wà lára àwọn tó kàgbákò àwọn ẹbọra ìránṣẹ́ ikú yìí, ṣùgbọ́n ó dunni púpọ̀ wípé lóòyẹ̀ ni wọ́n ju arábìnrin náà sínú kànga kan tó kún fún omi tí wọ́n sì dé kànga ọ̀hún náà pa tí wọ́n sọ kọ́kọ́rọ́ kànga náà nù. Gbogbo àwọn oníròyìn ló pé bámúbámú sí ibi tí wọ́n ti lọ ṣàwárí ibùba àwọn ọ̀daràn yìí, léyìí tó jẹ́ pé afurasí tọ́wọ́ ṣẹ̀ṣẹ̀ tẹ̀ yìí tórúkọ rẹ̀ ń jẹ́ Ifeanyi Matthias ló léwájú àwọn agbófinró láti lọ́ọ́ fi gbogbo ibi tí wọ́n ju àwọn èèyàn sí hàn àti bí wọ́n ṣe ń ṣọṣẹ́ láwọn agbègbè yìí. Ẹ farabalẹ̀ kẹ́ wo bí àwọn ikọ̀ ọlọ́pàá àti àwọn oníròyìn ṣe ń rìn kiri nínú igbó tí àwọn ẹni ibi èèyàn yìí ti ń hùwà láabi wọn àti ibi tí wọ́n sin òkú àwọn tí wọ́n jí gbé náà sí. Ẹ máa bá wa kálọ. Ibi tí a dé yìí tẹ́ ń wò lójú wòran yìí ní inú kànga tí wọ́n ju òkú arábìnrin Elizabeth tá a sọ ṣáájú sí. Ohun tó bani lọ́kàn jẹ́ gbà ni wípé lẹ́yìn tí wọ́n jí arábìnrin yìí gbé tán, láàyè ni wọ́n ju òkú ẹ̀ sínú kànga láì tíì kú. Níṣe ni wọ́n dè é lọ́wọ́ dè é lẹ́sẹ̀ kó tó di wípé wọ́n dorí ẹ̀ kodò jù ú sínú kànga yìí, nínú kànga tí ó jẹ́ pé omi kúnnú ẹ̀ dẹ́dẹ́dẹ́ láì ṣe ìfami
tí èèyàn fi ń fami. Wọ́n ju arábìnrin náà sínú kànga láì tíì kú. Wọ́n tún dé kànga yìí pa. Wọ́n ṣá kọ́kọ́rọ́ mọ́ ọn. Bẹ́ẹ̀, ojoojúmọ́ ni wọ́n fi ń béèrè owó lọ́wọ́ àwọn mọ̀lẹ́bí arábìnrin yìí, láì mọ̀ wípé wọ́n ti pa arábìnrin yìí dànù. Ifeanyi Matthias, tó jẹ́ ọ̀kan lára àwọn ajínigbé tọ́wọ́ tún tẹ̀, tó gbé wa wá sílùú Ìjẹ̀bú-Igbó láti wá fi àwọn ọṣẹ́ tí wọ́n ṣe wọ̀n wá. Òun lẹ̀ ń wò lójú ìwòran yìí o. Ọmọ ọdún 31, 31 years ni. Ọmọ ìpínlẹ̀ Ebonyi sì ni pẹ̀lú. Ìpínlẹ̀ Ebonyi ló ti wá. Iṣẹ́ oko, ká ṣe gàárì, ká ro oko àti iṣẹ́ ọ̀kadà ló ń ṣe tẹ́lẹ̀ kó tó di wípé ó darapọ̀ mọ́ àwọn ajínigbé. Kódà ó ti ṣẹ̀wọ̀n rí lọ́dún 2019. Ìyẹn téléyìnbó máa ń sábà pè wọ́n ní ex-convict. Aláǹfààní láti fi ọ̀rọ̀ wá Matthias lẹ́nu wò lórí nǹkan tó fà á tí wọ́n fi ń jí àwọn èèyàn gbé, gba ẹ̀mí wọn àti bí wọ́n ṣe ń hùwà láabi wọn pẹ̀lú gbogbo ìjínigbé tó ti láǹfààní láti kópa nínú ẹ̀. Ọ̀rọ̀ rèé o lẹ́nu Matthias. Ifeanyi, ọmọ ìlú wo ni ẹ? Ebonyi State. Ìwọ́n tó mọ ọdún mélòó báyìí? 31 years. Ó tó gbà ọ lọ ti wà nílùú Ìjẹ̀bú-Igbó. Bóòlù díje gbogbo. Nílò mi ló máa mú wá sí ibà yẹn. Ta ló mú ẹ wá? Nílò mi. Ń lọ ẹ. Ta ni ń lọ ẹ? Ifeanyi kejì àbí? Ok. Ìyẹn ni ń lọ ẹ. Báwo ni ṣé o fẹ́ ọmọ báwo ló jẹ́ sí tó fi jẹ́ ń lọ ẹ? Ó fún àbúrò mi. Ok, òun ló fẹ́ àbúrò tiẹ̀. Bẹ́ẹ̀ni. Ok. So báwo ló ṣe wọnú iṣẹ́ ìjínigbé yìí? Láti ẹni nílò mi ẹ ló ní àbúrò mi ẹ mú wá pé ọkọ ẹ pé kí ni kan so from there. Ó sọ̀rọ̀ sókè. Láti ẹni ló mú mi ní àbúrò mi mú mi ló mú wá. Wọ́n bí mi sí Ìjẹ̀bú. Bọ́nà bí ẹ sí? Ìlú mi ló bí mi sí. Ibẹ̀ ló ti gbọ́ Yorùbá báyìí. Bó nílò ẹ̀? Ibà mo ti lọ school, Ebonyi State. Ó lọ sí school? Ibà Ìjẹ̀bú-Òde mo ti lọ school. Ìjẹ̀bú-Òde. Ok. Ṣáájú kó tó di ajínigbé, ó ti ṣẹ̀wọ̀n rí. Àwọn ọlọ́pàá sọ pé ó ti ṣẹ̀wọ̀n rí, ó ti lọ sẹ́wọ̀n nígbà kan rí. Bẹ́ẹ̀ni, èmi àti ọ̀rẹ́ mi lájọ ní kéèsì máṣíìnì. Ṣàlàyé ohun tó ṣẹlẹ̀ nígbà yẹn láti bẹ̀rẹ̀. Ìyàwó ẹ bímọ ní hospital. Lọ́dún wo? Ní 2019. Ok. So wá ṣe operation fún un. So àwọn ẹgbẹ́ wọn sọ pé kó lọ wá òye tó wà lọ́wọ́ wa. So ó yà pé kò ní owó lọ. So ìgbà yẹn mọ́ mi ra machine kan fún mi 160,000. So pẹ̀lú pé ó lè ti ń lo bí 2 ọ̀sẹ̀ méjì ní hospital tí ìyàwó ẹ rí kò sí nǹkan. So mi lọ ta machine yẹn náà. So mo máa fún ní 80,000. So ó lè promise mi pé títí oṣù méjì pé ó máa fún mi ní owó mi padà. So mo á kó change tó kù, máa lọ sí Delta State, máa lọ ń ta bàtà àwọn obìnrin. Mo change tó kù nínú owó yẹn. So kò pẹ́ náà bí oṣù kan sí oṣù kejì náà mo padà wá pé kò fún un fáìlì pé kí n wá gba owó mi. Kò dẹ̀ bẹ̀rẹ̀ sí ṣe bákùbákan. Mo lè gbé machine yẹn, máa gbé fún ọ̀rẹ́ wa kan, onírọ̀ kan tó máa ń pè ní John ní Ìkòròdú, ìmọ̀ kékeré, ìmọ̀ ńlá. Ìyẹn máa gbé machine fún máa padà sí, máa gba 10,000 lọ́wọ́ yẹn, máa padà sí Delta State. So ibẹ̀ ni mo ti wá tí ẹni tó ní machine pé mo sì pẹ̀lú fóònù ẹ̀ náà. Mo sì pẹ̀lú fóònù ẹ̀ náà. O sì sí machine yẹn? Pẹ̀lú fóònù ẹ̀ náà. Pẹ̀lú fóònù ẹ̀? So through fóònù yẹn ni ẹni tó ní machine wá pè mí pé kí n dárí jù pé gbogbo tí yẹn bá jẹ mí pé wọ́n máa fún mi padà pé wọ́n á dẹ̀ ṣì mọ́ owó machine sẹ́mẹ́tì tó gbé fún mi. Mo wá ní ọ̀rẹ́ tí mo wá náà lọ mú mi lọ gbé mi lọ. Níbo lo ti wá? Níbo lo wá sí? Láti Delta State. Láti Delta State? Bẹ́ẹ̀ni. Wá síbo? Wá sí Ìjẹ̀bú-Òde. So ọ̀rẹ́ tí mo dé Ìjẹ̀bú-Òde náà lọ mú mi pé wọ́n ní mo jí machine. Mo sọ pé mi jí machine wọn. So wọ́n ní pé ibo ni machine wa, mo ṣàgbé wọn débẹ̀. So wọ́n bàyá débẹ̀ àbá John, ìyàwó ẹ̀ làbá. So ìyàwó ẹ̀ sọ pé wà ní kóòtù ni ẹ̀. So ṣáṣì gbogbo ẹ̀ ṣá bí 1 year ni mo lò ní. Ìdájọ́ wo ládájọ́ fún ẹ? Ládájọ́ dá fún ẹ? Wọ́n ní pé mo take law against my hand, pé mo dájọ́ lórí ọwọ́ mi. So kí ló tí mo ṣe gbé machine wá sí station. So wọ́n ṣá fún mi ní ọdún mẹ́rin, that is 2 years and 8 months. Ẹ̀wọ̀n ọdún mẹ́rin? Bẹ́ẹ̀ni. Ok. Tọ́ ẹni ẹ̀ wá kí ọ̀rọ̀ lè yá. Ifeanyi, à ń jínigbé gbawó, à ń jínigbé pa. Bó o lẹ ṣe bẹ̀rẹ̀ ń Ìjẹ̀bú-Igbó? Ẹ̀yin mélòó gangan lẹ́ ń ṣiṣẹ́ yìí? Iṣẹ́ ta wá síbẹ̀ náà lè àkọ́kọ́ tí máa kọ́ tẹ̀lé wọn wá mi mọ́. Ifeanyi,
bó o nìbọn ṣe dọwọ́ yín ta ló kó bọ́n wá. Ifeanyi ti bẹ̀rẹ̀ ni mi mọ nǹkan kí mi. ẹ̀yin mi ò lẹ́ ń ṣe iṣẹ́ ajínigbé gbowó. alákọ̀ọ́kọ́ yẹn tẹ́mi tẹ́lẹ̀ wọn wá fún ọmọ yìí àwa mẹ́rin la wá síbà àwa mẹ́rin la wá so mi mọ. mélòó ni gbogbo yín. àwa márùn ṣáà àwa márùn lè mi mọ. ó yá dárúkọ yìí dárúkọ wọn. èmi pẹ̀lú Ifeanyi àti. orúkọ wọn. ìwọ Ifeanyi méjì ni. Ifeanyi kejì pẹ̀lú Aike àti Chukwuma àti Sunday. Sunday kí ni. mi mọ Sunday Monday àbíṣẹ́ mi mọ Sunday mọ. Igwe ńkọ́. Sunday Igwe náà lòun náà ni. ṣe kí lórúkọ yẹ Chidinma àbí kí lórúkọ yẹ ńkọ́. Chukwuma. Yes. àti ta tún ni dókítà ńkọ́ tó jẹ́ ọmọ Ìjẹ̀bú-Igbó. dókítà mi mọ àtijọ́ wa tẹ́lẹ̀ so. ṣùgbọ́n o mọ dókítà àbí. bẹ́ẹ̀ni. iṣẹ́ mélòó wà tí dókítà jọ ṣe. méjì náà ni. méjì. bẹ́ẹ̀ni. o kọ́ sọ pé ìkan lẹ́ẹ̀kan o tó wá ní méjì ìsìn. mo ní pé mi mọ orí tẹ́lẹ̀ pé iṣẹ́. níbo ló ti mọ dókítà. Ìjẹ̀bú náà ni lálẹ́ ọjọ́ tá a fẹ́ lọ ṣẹ́ náà ni mo mọ dókítà mi mọ orí tẹ́lẹ̀. ó yá ẹni àkọ́kọ́ tí ẹjọ́ ṣe tẹ́ ẹjọ́ gbé tẹ́ ẹjọ́ pa lẹ́yìn tẹ́ pa lẹ́yìn ọ̀rẹ́ yìí tẹ́ bẹ̀rẹ̀ sí ní gba owó rọ̀gùnrọ̀gùn lọ́wọ́ àwọn mọ̀lẹ́bí wọn bó o lẹ ṣe gbé ẹni yẹn bó lẹ ti gbé bó lẹ pa sí èrò lẹ gbà èrò fún wọ. ọmọ mi mọ ètò gba ọmọ yìí náà ni mo kọ́ tẹ̀lé wọn wá ṣe ọmọ tá a wá sí ibà ni mo tẹ̀lé wọn wá mi mọ ètò gba wọn kọ́ fún mi ní 200,000 lọ fún mi wọn kọ́ fún mi 150 wọn ṣe wá fún mi ní 50,000 because àwọn àbálẹ̀ máa ti ń wá. èlò ní fún yìí. wọn kọ́ fún mi 150 wọn ṣe wá fún mi 50,000 ó jẹ́ 200,000. ìyẹn ti lórí ọmọ Elizabeth ìyá mi. bẹ́ẹ̀ni. ẹ ṣàlàyé bẹ́ẹ̀ ṣe jí ó ṣáà ní méjì lẹ́jọ́ ṣe a ní àkọ́kọ́. àkọ́kọ́ náà lélẹ̀. àkọ́kọ́ lélẹ̀ yá àbí ìyẹn Elizabeth ìyá àbí bó lè ṣe gbé Elizabeth. àwọn Ifeanyi ló gbọ́ mi mọ bá ṣe wọ́ bẹ̀ bọ̀ tí Ifeanyi ló mú mi wọ ibẹ̀ so àgbà odi wọlé fẹ́ǹsì làgbà wọlé so báyìí wọlé fẹ́ǹsì so Ifeanyi ṣàgbà sílìn wọnú yàrá yẹn so òun ló wá sílẹ̀kùn fáwọn ní ìta báyìí wọlé náà so aṣáàmọ́ táwọn sílẹ̀kùn girama pẹ̀lú ọmọ ọgẹ́rin pẹ̀lú ọmọ kékeré kan là bá ń bẹ̀ so Ifeanyi ló sọ pé ó wà lọ́wọ́ pọ̀ máa ní owó lọ́wọ́ pé kò ṣe pé mi mọ̀ pé wọ́n fẹ́ gbéyàn wọ́n kàn sọ pé ó wà lọ́wọ́. bó tilẹ̀ jẹ́ wípé Ifeanyi kò fẹ́ nà tán fáwọn oníròyìn níṣe ló ń fi ọ̀rọ̀ sábẹ́ ahọ́n sọ ṣùgbọ́n ṣá ó ti gbàgbé pé afẹ́fẹ́ ti fẹ́ ilẹ̀ ti mọ́ àti rí fùrọ̀ adìyẹ kò tí ì mọ̀ wípé ilé ikú láti ń jẹ́wọ́ àrùn kò mà tán síbẹ̀ lẹ́yìn èyí àwọn afurasí ajínigbé yìí mà tún jí ọkùnrin kan gbé ṣùgbọ́n ṣá orí kó ọkùnrin yìí yọ o bó tilẹ̀ jẹ́ wípé wọ́n ju òun náà sínú kànga ṣùgbọ́n tí orí kó yọ aláǹfààní láti bá arákùnrin yìí sọ̀rọ̀ bẹ́ẹ̀ ó ṣàlàyé kúlẹ̀kúlẹ̀ lórí bí wọ́n ṣe wọlé wá jí òun gbé àti bí òun ṣe jàjàbọ́ lọ́wọ́ àwọn ẹṣin òkọ̀kú ajínigbé ọ̀daràn yìí. mo ti gate láti ta mo padlock gate yẹn láti ta so mind that ìgbà tí mo délé tí mo ṣí gate mo drive mo gbé mọ́tò yẹn wọnú ọgbà lọ́gbà tí mo wọnú ọgbà mo wá fẹ́ bọ́lẹ̀ mo ṣílẹ̀kùn pé kí n bọ́lẹ̀ nínú mọ́tò ní Ifeanyi tí wọ́n ti mú yẹn ìyẹn ló wà ní apá ọ̀tún eléyìí ìtajọ́ wá bí òun ló wà ní ìyẹn ló wà ní apá òsì mi tí eléyìí wà ní apá ọ̀tún. ìyẹn tí ó bá a sọ̀rọ̀ tán yìí. ètò tó bá yín sọ̀rọ̀ tán bẹ́ẹ̀ ni ìyẹn ló wà lápá ọ̀tún. wọ́n tẹ̀lé yín wọlé nìyẹn máa jẹ́ wọ́n tẹ̀lé mọ́tò yẹn wọlé. ṣe ni a bá bí ọ̀rọ̀ yẹn ṣe lọ ni pé àwọn eléyìí ti wọlé already eléyìí Ifeanyi méjì ti wọlé torí wọ́n padà bá ládà lára ògiri lẹ́nu. kẹ́yìn tó dé. kí n kí ẹ kó tó di kí mo dé wọ́n bá ládà so because bí sì yẹn ṣe lọ ni pé bí mo ṣe wọlé mi ì ráwọn automatically bí àìkan tó rí mo ní uncompleted building kan nínú ibẹ̀ yẹn ìkan wà ní uncompleted building ìkan wà lẹ́yìn gate ètò wà ní apá ọ̀tún mi eléyìí ló mo wà níbi ẹ̀yìn gate tí ìkan wà níbi uncompleted building yẹn so bí mo ṣe driving kí n wọlé gọ̀gọ̀ má bọ́lẹ̀ mo tún tẹ wọ́kọ̀ wọ̀ pé bí àwọn security ni tó bọ́ ṣe múra pé má bọ́lẹ̀ pé kí nìyẹn mo ṣe wá ní kí n wẹ̀ ẹ̀yìn kí n bí mi wẹ̀ ẹ̀yìn mo wọnú iná mi rọ mọ́tò mo wá rí i pé àwọn méjì kan náà tún bọ̀ látẹ̀yìn mi ṣùgbọ́n mo ti mọ̀ pé mo wà nínú ewu so mo wá fẹ́ sáré ní kí n engage gíà mọ́tò yẹn kí n fẹ̀yìn jáde bí lè ṣe yìnbọn láàrin ọgbà nìyẹn ìyẹn Ifeanyi tàjọ dúró síbí bó ṣe yìnbọn láàrin ọgbà so mi ẹ̀ ní choice mọ́ ní ìyẹn láti gbà yẹn lọ so mo mọ̀ pé mo gbọ́dọ̀ comply so wọ́n bá ní ìkan wá dáhùn pé owó tó gbé wálé dà mo ní ó ti ẹ̀kọ́ fọ́ọ̀nì sí mi because I thought everything was still a joke pé owó pé ṣe láyé ìsìn ṣáwọn yẹn ṣì ń gbé I said it pé ṣáwọn yẹn ṣì máa ń gbé owó káàkiri ni
nǹkan tó bá fẹ́ lẹ́ máa sọ ọ́ náà ni pé èmi mo rò kí àwọn ṣe ń ṣe rẹ̀ ni pé kí n má wọrí so Ifeanyi ìtàn wà yẹn wá ní kò sówó lọ́wọ́ àbí kò sí wàhálà wọ́n ṣàbẹ̀ sí ní ransack mọ́tò ní ìmọ̀ tó bẹ̀ sí ní yẹ mọ́tò wò nínú wọn àwọn adáhùn pé yá wá mú wa wọlé ìmọ̀ bí eré ló sọ àbí dọ́dá Ifeanyi tí wọ́n ti wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn nígbà yẹn yẹ wá mú wa wọlé sọ fún ìyàwó ẹ̀ kó ṣílẹ̀kùn. àwọn méjèèjì náà sọ Yorùbá. gbogbo wọn náà sọ Yorùbá. lẹ́yìn èyí la kàn sí ọ̀dọ̀ ẹnìkan tó jẹ́ mọ̀lẹ́bí arábìnrin Elizabeth tí wọ́n jù sínú kànga láàyè. arábìnrin náà kò láǹfààní àti ọkàn láti fi bẹ́ẹ̀ bá oníròyìn sọ̀rọ̀ nítorí ìbànújẹ́ tó gba ọkàn rẹ̀ kan. kódà ó ní òun kò fẹ́ kí wọ́n fi ojú òun léde ṣùgbọ́n ṣá ó sọ ọ̀rọ̀ àti ohun tó rí àti bí ìṣẹ̀lẹ̀ náà ṣe wáyé àti ipa tí àwọn mọ̀lẹ́bí kó nínú ìṣẹ̀lẹ̀ ọ̀hún. ìgbà tó tún wá second time lọ́dún wa sì kọ́lé wọn ibẹ̀ là ń gbé lọ́jọ́ yẹn bá ṣe dé lálẹ́ yẹn wà ní mọ́tò èmi yẹn sọ pé kí n bọ́lẹ̀ èmi yẹn ní kí n má bọ́lẹ̀ mo ṣàbára mi ń sọ ara mi ń gbọ̀n bọ́ mi gẹ̀ẹ́tì ara mi bọ́lẹ́tà ni mo bọ́lẹ̀ ládùúgbò wa náà ṣe bọ́lẹ̀ nìyẹn mọ ìwọlé wọn ní kí èlí ọmọ láti fa pé kó ṣílẹ̀kùn kó lọ fa jẹ́ẹ̀lì wọ́n dẹ̀ ṣílẹ̀kùn lóòótọ́ wọ́n fa jẹ́ẹ̀lì yẹn bọ́ ìgbà tí máa gbóhùn sáǹdì jẹ́ẹ̀lì yẹn mo rí pé jẹ́ẹ̀lì yẹn kì í ṣe pé bóyá ṣe ló fẹ́ kú ó kàn blink ni kò blink ṣe ló kò kú ló ṣe sì wọ́n sọ fún dáadáa pé gentleman ara ń fún mi ò pé díẹ̀ ẹ má ti bọ́ta o pé something is going on níta o wọn ní kò sí nǹkan kan mọ ìbọ́ta ni pẹ̀lú ọmọ yẹn kọ̀ pé Eli ṣé ò fa ṣókì ni wọn láwọn fa ṣókì mọ ìbọ́ta ni bí máa padà wọn dé bá wọn kọ̀ fún wọn nígbàjú ni mo ní yé ó lè rọ́bìnrin ẹjọ́ ẹ ṣàánú mi ṣe nìkan mú mi mọ́lẹ̀ tó gba góòdì lọ́wọ́ mi tó gbé sí bíbá létà ẹnìkan náà tó wá bá mi tó ní tó ṣàn tẹ́tì mi mo gbé owó fún owó kan náà wà lọ́wọ́ dádì wa ní mọ́tò ṣe ni mo ti gbé. ṣé inú ilé náà ti gba góòdù yẹn lọ́wọ́ yín. inú ilé náà ti gbà lọ́wọ́ mi. ó jẹ́ ibi tẹ́ ń kó àwọn góòdù yín sí. bẹ́ẹ̀ ni mo sọ fún yín ó ní ṣé rílì mo ní rílì ni pé kódà mi sí ìlú rárá bó ṣe. góòdù yẹn tó èlò bíi. 1.5 million ni góòdù. ní iye owó ẹ̀. bẹ́ẹ̀ ni owó tán gbà lọ́wọ́ wa ń gbà yẹn wọ́n tún gba 900,000 kan ní mọ́tò bọ́tí àkọ́kọ́ yẹn tó bíi 10 million naira pẹ̀lú àwọn góòdù tí mo kó dé láti Saudi àti àwọn owó tán gbà lọ́wọ́ mi owó iṣẹ́ bíi ọjọ́ mẹ́ta náà gbà lọ́wọ́ mi jọ yẹn. gbogbo àwọn owó ọjà yín. bẹ́ẹ̀ ni gbogbo àwọn ọjà mi náà gbà lọ́jọ́ yẹn. wọ́n tó mélòó tán wá nígbà yẹn. ìgbà tán wá táwọn kan yẹn àwọn méjì ló wọlé àwọn kan wà ń tà ìgbà tí mo fẹ́ máa sọ̀rọ̀ wọ́n ní ti bá pariwo kó àwọn máa pa mí ni wọ́n ní kó má pa mí kán jọ bọ́ọ̀rì kejì eléyìí ìgbà tán wá ìdádì wà láwọn fẹ́ yàgbé wọ́n ní tó bá yàgbé kó àwọn máa pa ẹ̀ ni pé tí àwọn bá pààyàn kan láàrin wa tọkọ èébú ló máa pa àwọn. ó tó ọjọ́ mélòó síra wọn sí talákọ̀ọ́kọ́ tán tó fi wálé lẹ́ẹ̀kejì yẹn. ìtàn fi wá sí orí kejì yẹn. ìgbà orí talákọ̀ọ́kọ́ 2022 ni talákọ̀ọ́kọ́. ok 24 ni. ok ọdún méjì lẹ́yìn talákọ̀ọ́kọ́. 23 ni ìtàn wá yìí àwọn tó tún bá wa orí kejì yìí. ok ó ti pé 10 months nísìn. wọ́n tó wá wá orí kẹta yẹn a sì ní ládìwá náà sí nílé so gbọ́dọ̀ ṣe pè wá lóru yẹn ó wá jẹ́ nọ́mbà tí mo mọ̀ náà fi pè mí wọ́n rò pé ẹni tó pè mí mi mọ ẹni tó ní nọ́mbà yìí pé ẹni tó ti kú náà fi nọ́mbà yìí pè mí tálélé yìí àyà mi wá já mo bọ̀ mọ́. ta ló kú. bọ̀bọ̀ tó wà ní ṣeun ìbòrú yẹn mo ní nọ́mbà yẹn lọ́wọ́. ok yẹn tó ṣe pos àbí. bẹ́ẹ̀ ni mo ní nọ́mbà yẹn lọ́wọ́ bó ṣe fi nọ́mbà yẹn pè mí nìyẹn mo ní ẹni tó ti kú báwọn yẹn fi nọ́mbà yẹn tó ti kú fi pè mí lóru yẹn mo ṣàwà pọ̀flẹ́sì mo wá pe dádì wa pé ẹ wo nọ́mbà yìí pé ó yà mí lẹ́nu mo rí nọ́mbà yẹn the same nọ́mbà yẹn náà fi pe dádì wa lọ́jọ́ yẹn. lọ́wọ́ ẹni sùúrù ẹ jẹ́ ká gbọ́ra yín dáadáa ẹ ní àwọn tí wọ́n ń jínigbé pa gbowó yìí wọ́n ti wá ní ẹlẹ́ẹ̀kínní wọ́n ti wá ní ẹlẹ́ẹ̀kejì ẹni sùúrù 2022 ẹni sùúrù wọ́n gba owó lọ́wọ́ yín wọ́n gba gold bẹ́ẹ̀ni wọ́n wá ní ẹlẹ́ẹ̀kejì ní 2023 bẹ́ẹ̀ bákan náà wọ́n rọ̀bù yín ẹ̀yìn àtọkọ yín wọ́n gba owó iṣẹ́ yín wọ́n gba gold wọ́n gba gbogbo ẹ̀ ṣùgbọ́n ẹlẹ́ẹ̀kẹta ni wọ́n wá ẹ̀yin ò wá sí nílé àwọn Elizabeth ọmọ tí ó dolóògbé yìí òun ni wọ́n bá ń lé àti àwọn olówà ń lé àti girama wọn àti àwọn ọmọ méjì àwọn mẹ́rin náà wà ní lọ́jọ́ yẹn. so ọmọ yìí ni wọ́n bá ń lé. bẹ́ẹ̀ ni wọ́n á mọ ọmọ yẹn lọ. ok bó dẹ̀ ṣe gbé ọmọ yẹn lọ́ wá ń pè lórí fóònù dádì wa pé. ṣé lálẹ́jọ́ náà ń pè àjọ kejì. òru yẹn náà ń pè pé àwọn ti gbé ọmọ ní kọ́bí 3 o'clock àwọn ti kidnap ọmọ yẹn o. ọmọ yẹn dẹ̀ bá a sọ̀rọ̀ pé ẹ ló dádì wọ́n ti gbé òun lọ o bó dẹ̀ ṣe kọ́ tiẹ̀ àti gbé lásìkò sí adẹ̀ rẹ́ńdà owó fún oníkà máa gba 15 million. fóònù oní-ps tí wọ́n pa wọ́n fi pè é. fóònù oní-ps wọ́n pa náà fi pè mí. bọ́lá pé àwọn èèyàn tí mọ̀ mi mo kọ̀ kọ́ mi jẹ́ káwọn èèyàn mọ̀ débi pé wọ́n lè mọ̀ pé fóònù ẹni yẹn wọ́n fi pè mọ́ ọgbà tí adẹ̀ ti sanwó yẹn tó yẹ pé àkáǹtì bọ̀bọ́ yẹn náà wọ́n fi gba owó lọ́wọ́ wa
ó jẹ́ kí n sọ fáwọn èèyàn mo sọ fún kábíyèsí náà pé fóònù ẹni yẹn náà fi gbẹ̀lú kábíyèsí náà sọ pé the same àwọn tó ń ṣiṣẹ́ yẹn náà ló sì ń ṣe. èèlò ló tẹ̀sán yẹn. ṣé tá a san fún wọn wọ́n gba 3,250,000 lọ́gbà lọ́wọ́ lórí Elizabeth tí wọ́n pa yìí. adẹ̀ ṣe àìjò lọ́tún lọ́sì ẹlòmíì a sọ pé a máa rí ẹlòmíì a máa sọ pé a máa rí àárí owó tá a ná àwọn èèyàn gẹ́gẹ́ most àwọn èèyàn ń sọ pé ṣe la lò ó ẹ máa tọkọ mi pé ṣe la fi inú ògbó àfìgbà kọ gbogbo ẹ̀ sọ́dọ̀ Ọlọ́run àwọn fámìlì. sọ àwọn kan ń bẹ nínú Ìjẹ̀bú Igbó tí wọn ò ní gbàgbọ́ pé tó ṣẹlẹ̀ nìyẹn wọ́n ní pé ṣe la lo ọmọ yẹn pé a ti lò ó àtìgbà tó ń mú àwọn tàkọ́kọ́ yẹn suspect àkọ́kọ́ tó ń rí pé wọ́n ti ṣiṣẹ́ ìtàwọn yẹn pé wọ́n wú òkú wọn tí wọ́n wú òkú tiwa yẹn mọ́ọ̀sì àwọn ìṣúná sọ pé ṣe ni ọkọ mi ṣe ló ń ṣe fàkìyà láàrin ìgboro pé torí pé wọ́n ti lo ọmọ yẹn wọ́n ti fi rìnnú ògbówó ló jẹ́ kó máa ṣe fàkìyà mo dẹ̀ sọ pé gbogbo ẹ̀ ó yọ Ọlọ́run tó bá yẹ pé a ṣe nǹkan tẹ́ ẹ̀ ń sọ yẹn Ọlọ́run ò ní tú àwọn ẹni láṣẹ bó táwọn bá ṣe ó kù yín pẹ̀lú Ọlọ́run ọba ìyẹn ni mo kàn máa sọ fún ìjọba ní pé wọ́n ṣe òtítọ́ lórí ọ̀rọ̀ yìí torí wọ́n ti ba ilé jẹ́ wọ́n ba ọ̀nà jẹ́ wọ́n ba ibi jẹ́ wọ́n ba owó wọ́n ba dúkìá wọ́n tún gbẹ̀mí ọmọ kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ kí ìṣọba kó ṣiṣẹ́ òtítọ́ tó múlẹ̀ kó bá a ṣe ní kíákíá kí ṣe pé mo sọ mo dájọ́ o ìdájọ́ òdodo la fẹ́ lọ́dọ̀ ìjọba kó bá a ṣe ní kíákíá ní kó Ọlọ́run bá kó ṣe fún wa torí Ọlọ́run sì wà lẹ́yìn kan wọ́n sọ pé táwọn bá lọ́jọ́ yẹn pé ọkọ mi náà wá sọ kó bá a ṣèdájọ́ òdodo lórí ọ̀rọ̀ yìí ní kíákíá. pẹ̀lú gbogbo àwọn tí wọ́n ṣe tí wọ́n gbó lẹ́ẹ̀kínní lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta yìí bó lè ṣe rówó tajà báyìí. Ọlọ́run ọba ni ẹmọ ẹni tọ́lọ́run bá ti dá kò ṣe farawé ẹmọ ìgbà míì a lọ báǹkì gbẹ́mọ́ báǹkì wọ́n yára lówó àti ìtajà àwọn pàrọ̀ aláṣẹ tó because wọ́n ti mọ̀ pé mi ṣe oníjàkújàkú àwọn èèyàn tó dẹ̀ nífẹ̀ẹ́ mi náà láwọn tí Afẹ́nifẹ́re wọ́n ń supply mi láti ọjà kí wọ́n á kó ọjà pọ̀nmọ́ ni mò ń tà á ní kí wọ́n á kó ọjà pé kí Ọlọ́run fi bomi láṣìírí so òun la fi ń manage ara wa ẹ máa tọkọ mi. wàyí o gbogbo wọn pátá wọ́n ti wà lákọlò àwọn ọlọ́pàá iṣẹ́ ìwádìí sì ń tẹ̀síwájú láti rọ́wọ́ tó àwọn ikọ̀ ajínigbé tó kù tí wọ́n ti júbà ìhòòrò láìpẹ́ láìjìnà bí iléeṣẹ́ ọlọ́pàá bá ṣe ń rọ́wọ́ tó wọn tí iṣẹ́ ìwádìí sì ń tẹ̀síwájú láwọn máa fetí yín tó ní ìkànnì yìí ẹ ṣeun púpọ̀. Top Farm Foods àwọn oúnjẹ tiwantiwa aṣara lóore. Top Farm Foods ń ṣara lóore. Yam flour ìyẹ̀fun iṣu gidi, unripe plantain flour èlùbọ́ ọ̀gẹ̀dẹ̀ àgbagbà, beans flour èrè gbẹrẹfun, rice flour ìrẹsì oníyẹ̀fun tá a fi ń ro túwó, yellow pap ògì pupa onígbẹrẹfun, gàrí ìjẹ̀bú tó kan dáadáa tó fi dórí smoked catfish, ẹja àrọ̀ gbígbẹ. Lábẹ́ ìmọ́tótó ni Top Farm ń ṣe gbogbo ẹ̀ ó sì ṣe déédéé ibikíbi lágbàáyé ló níwọ̀n jí wọn 1 kg 2 kg 5 kg. Top Farm Foods wọ́n wuyì wọ́n gbayì tó ń tí òun tẹ NAFDAC lára wọn. bẹ́ẹ̀ sì ni 100% natural la ṣe gbogbo ẹ̀ jáde láti iléeṣẹ́ Top Farm Foods sókàlẹ̀ sí Industrial Development Center IDC Ibeshi Road Ikorodu Lagos Nigeria. à ń wá alágbàtà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà tó fi dórí àwọn African stores ilé ìtajà oúnjẹ ilẹ̀ wa lókè òkun ẹ pè 0706 216 6771 tàbí 0802 721 0222 website www.tff.com.ng. Top Farm Foods. Think food. Think us. Yorùbá Gidi TV. Yorùbá Gidi TV òun ni kẹ́ ẹ máa wò nígbà gbogbo ẹ fojú yín lóúnjẹ níbi tẹ́ ẹ ti lè kọ́gbọ́n níbi tẹ́ ẹ ti lè rí àwọn àṣà Yorùbá tó yanjú. Yorùbá Gidi TV òun ló mú ètò rere wálé ayé níbi tẹ́ ẹ gbé fẹ́ kọ́gbọ́n níbi tẹ́ ẹ gbé fẹ́ kọrin. Yorùbá Gidi TV òun ló ń pè yín kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Yorùbá Gidi TV. Ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́ àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo nígbàkigbà ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí tẹ subscribe sí. Yorùbá